orúkọ mi ni Wolii Tàlàbí Ọlátúnjí tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá Lesekese. Ibẹ̀ yẹn gan ni mo ti fẹ́ mú ìbéèrè mi. Lesekese orin kan la ìgboro já Ọlọ́run Lesekese Ọlọ́run 1930. Bẹ́ẹ̀ni. A dẹ̀ rí pé a ti gbọ́ orin yìí lẹ́nu yín tipẹ́tipẹ́. Kí ló dé tí ó bí a torí pé ẹ̀yin wà ní ìlànà Wolii ni ẹ ṣe fi gbé orin jáde tí àwọn kan fi jàgbá tí wọ́n fi kọ́ kí lè rí sí i. Orin yìí mo máa ń ṣe program lórí rédíò 4 ni mo máa ń wà ní ọjọ́ Tuesday àtọjọ́ Saturday tí mo ti máa ń ṣe ìwàásù. Mo máa ń wà lórí rédíò Lagos 107.5, mo máa ń wà lórí Jordan 105.5, mo máa ń wà lórí Fresh FM Tayefẹ́lẹ́ 105.3, mo máa ń wà lórí Bond FM 92.9. So mo kàn wá wò lọ́jọ́ kan pé okay, program tí mo ń ṣe mo ní àwọn station ID tí mo máa ń lò. So mo wá sọ fún ọmọ mi kan tó ń kọrin, ìyẹn ni Elijah Akíntúndé, mo ní mo fẹ́ kó kọrin tí màá máa lò lórí rédíò fún mi nígbà yẹn lọ ní 2021, pé mo fẹ́ kó ṣe àròjinlẹ̀ lórí orin yẹn kó wá kọ, so that tí mo fẹ́ bẹ̀rẹ̀ program orin yẹn ni mo máa kọ́ play, tí n bá ti play ẹ̀ màá wá wọlé, tí n bá tó fẹ́ parí àtúnlò. So ó wá ṣe composition orin yẹn, ó wá send ẹ̀ sí mi, ìyẹn ní 2021. So àwa bẹ̀rẹ̀ sí ń lo orin yẹn wá bẹ̀rẹ̀ sí ń mì káàkiri ayé. Mo ṣe fídíò ẹ̀, so ìgbà tó ṣe orin yẹn tó send ẹ̀ sí mi orí WhatsApp ló send ẹ̀ sí mi, déètì ìgbà tó send orin yẹn wà ní orí ibẹ̀ 2021. Ìgbà tẹ́mi ṣe fídíò ẹ̀ òun kò sí mi, ṣùgbọ́n ìgbà tó wá rí pé orin yẹn ó dà pé gbogbo èèyàn wá ń kọ, àwọn èèyàn wá ń fi Ọlọ́run Wolii tí wọ́n sí, mo rò pé ó wá wò pé ó wá lọ tún orin yẹn kọ ní CAC bóyá ní Àkúrẹ́ bóyá ara kejì àdónà, òun wá change pattern ẹ̀. Ṣùgbọ́n ìgbà tó kọ wá rí pé gbogbo èèyàn gbà á, ṣùgbọ́n ẹ rí pé nígbà tó ń kọrin yẹn ẹ rí pé wọn ò lè yọ Lesekese kúrò níbẹ̀. So bó ṣe kọ́kọ́ níbẹ̀ ni pé Ọlọ́run bàbá lọ́lá èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ, Ọlọ́run àtúndá olú, torí Ọlọ́run àtúndá olú yẹn lọ́lọ́run ìpè tiwa, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ Ọlọ́run Ọlátúnjí Tàlàbí. Lesekese ni wọ́n ń ṣe ìyanu, èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ kó ó yẹ jó fún baba, ó wá fi bọ́dì sí èyí tó o ṣe láyé mi pọ̀, ó kọjá ìmọ̀, ó kọjá òye, ibi tí o ti ń mú mi bọ̀, ó kọjá èrò, ó kọjá ọgbọ́n, èmi táyé sọ pé kò lè pàgọ́ rí, mo sì kọ́ lé aláàrùn. Ṣé ti yára pé òun ló compose ẹ̀, ìwọ lọ́lọ́run tó ń fọ̀ nínú ìpè Ọlátúnjí Tàlàbí, kò sóhun tó lè kọjá àdùn tọ́lọ́run ìpè yìí kò lè ṣẹ, màjẹ̀mú tí Ọlọ́run fi ń ṣiṣẹ́ níbí là ń pè ní Lesekese. So Elijah Akíntúndé òun ló compose orin yẹn fún wa ní 2021. So wípé ká gbéṣẹ́ fún yàn kéèyàn ṣe, so ká wá sanwó iṣẹ́ fún, so bó ṣe rí nìyẹn. So ìgbà tó ṣiṣẹ́ yẹn tán àwa náà sanwó iṣẹ́ tó ṣe, àwa ń lò lórí rédíò. Ṣùgbọ́n ìgbà tó rí pé orin yẹn ń trend, òun náà wá lọ change pattern ẹ̀ ti CAC, so gbogbo èèyàn wá gbà á, ṣé o ti yẹn báyìí. Ṣùgbọ́n yẹ mọ̀ pé gbogbo ẹ̀ fún ògo Ọlọ́run ni, but ẹni tí kò bá mọ ìpè, àwọn èèyàn náà mọ̀ pé orin yẹn ti wà láti 2021. Èmi dẹ̀ ń sọ náà lórí rédíò pé Elijah Akíntúndé ló kọrin fún mi, mo máa ń sọ gan tí ò bá ṣe èmi kọ́ ni mo ṣe, mi ì ní sọ pé èmi ni mo ṣe, but tó bá tẹ̀ wá máa wá kọ́, ó yẹ kó ṣe àtúnṣe. Ṣé mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní gratitude àbí kí wọ́n máa ń pè é, kẹ́ recognize ẹni tí ẹ ṣe orin yẹn fún, nígbà tí ìyẹn pé bóyá ẹ ṣe fún lọ́fẹ̀ẹ́, ìyẹn nìkan ni ó ṣe.
ẹ tí ọ̀dà sáà ṣe mọ̀ pé tó bá jẹ́ olórin ayé ni àbí tó bá jẹ́ ẹni ayé ni a lè sùn ẹ̀ so kò ní lè proof orin yẹn because tó bá wo date tó sẹ̀dẹ̀ sí wa tó wo date tó ń ṣe ìgbé orin jáde wọ́n á rí i pé àṣẹ ló copyright orin yẹn lọ́jọ́ ọmọ wa ni ó jẹ́ ẹni tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ àti wípé gbogbo orin tí ènìyàn bá kọ tó bá ti gbé ògo Ọlọ́run ga kí là ń bá ká ó ti gbé ògo Ọlọ́run ga àwọn Muslim gan kọ́ nìsí wọ́n kọ́ ní mọ́ṣáláṣí. bóyá nǹkan kan wà tó fẹ́ mọ́ ní kọsẹ̀ àbí bí ìṣòro. ìṣòro gbọ́dọ̀ wà ṣé mọ̀ pé tó bá ti wà ríro tó jẹ́ òtítọ́ ló ń ṣe ó máa ní ìdojúkọ ohun tí mo dẹ̀ tún wá rí ni pé ẹnikẹ́ni tó bá jẹ́ òtítọ́ tó lórí òtítọ́ ó ní gbogbo tí ayé bá ti wá wádìí tí wọn ò rí mú tí wọn ò mọ ìpìlẹ̀ agbára ẹ̀ tí wọn ò ní sọ̀ọ̀sì ẹ̀ àwọn ayé máa wá káǹtì ẹ̀ pé òun gan ló lóògùn pé òun ló ń so people will be saying bad things nǹkan burúkú náà máa sọ nípa rẹ̀ títorí pé wọn ò rí di agbára yẹn so ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń sọ ọ̀rọ̀ tí ìṣe títí wa ṣùgbọ́n èmi ò rí bí nǹkan burúkú reason ni pé Jésù gan fúnra rẹ̀ nígbà tó wà láyé àwọn ènìyàn náà wọn ò rò pé ó lo agbára títọ́ Ọlọ́run wọ́n ní ẹ̀mí bá ṣe bíbù ló ń lò so tí wọ́n bá ń sọ̀rọ̀ wa wọ́n ní ráìdà sọ̀rọ̀ wa but ohun tẹ́mi máa dúró lé lórí ni pé mo máa wà focus because mo ní vision ó níbi tí Ọlọ́run mú mi lọ so ìyẹn lè ní wò èmi ò wo nǹkan tí àwọn ènìyàn sọ torí tí n bá lọ wò ó Olúwa ní pẹ́ ṣubú. ẹ ṣe dájú ẹ sọ nínú àwọn àsọtẹ́lẹ̀ tó máa ṣẹlẹ̀ lọ́dún yìí pé tó bá máa fi di oṣù kẹta ara máa tu àwọn èèyàn ṣé ìdánilójú ṣẹ̀ṣì stand lórí ọ̀rọ̀ yín tẹ̀sán yìí. kì í ṣe èmi ni mo sọ ẹ ń béèrè yẹn bíi pé èmi ni mo sọ èmi kọ́ ni mo sọ Ọlọ́run ló sọ pé tó bá máa di oṣù kẹta ara máa tu àwọn èèyàn bọ̀ díẹ̀díẹ̀ ìtura yẹn á máa dé tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ Ọlọ́run ò kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ tó bá jẹ́ èèyàn tó sọ ó lè má rí bẹ́ẹ̀ ọ̀tọ̀rí pé ó jẹ́ Ọlọ́run kó má rí bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé ààrẹ Tinubu lọ́lọ́run máa lò gẹ́gẹ́ bí olùgbàlà orílẹ̀-èdè. mi ò lè sọ èmi ò gbàdúrà bóyá ààrẹ Tinubu lọ́lọ́run máa lò gẹ́gẹ́ bí olùgbàlà àbí kì í ṣe ààrẹ Tinubu lọ́lọ́run máa lò bí olùgbàlà ohun tèmi kàn gbọ́ ni pé tó bá máa fi di oṣù kẹta ara máa tu àwọn ènìyàn tí wọ́n bá wá gbàdúrà tọ́lọ̀ bá sọ pé ààrẹ Tinubu lolúwa máa lò tó máa jẹ́ bí olùgbàlà lẹ́yìn máa sọ pé olúwa sọ bẹ́ẹ̀ bọ̀ tó lù ọ̀ bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan kan ni pé ní December 2022 tá a fẹ́ wọ 2023 ṣàmì pé 2023 ni wọ́n dìbò ní 2022 yẹn ní December tá a fẹ́ wọ 2023 tí wọ́n máa dìbò mo sọ bíbá categorically pé olúwa sọ pé Peter Obi ò ní wọlé Àtíkù ò ní wọlé pé olúwa sọ pé Tinubu ló máa wọlé ṣùgbọ́n tó wá ní àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ lẹ́yìn rẹ̀ so inú bí àwọn kan mo dẹ̀ sọ pé mi ò kì í ṣe Labour Party mi ò dẹ̀ kì í ṣe PDP mi ò dìbò rí látọjọ́ mo ti dáyé mi ò tiẹ̀ dé polling booth rí mi ò dẹ̀ kì í mi ò ń wá gọ́vnà lọ mi ò dọ́dọ̀ gọ́vnà rí. táwọn bá wá yín wá ṣe máa àtẹ́ǹsì wọn. àwọn gọ́vnà máa wá mi wá wọ́n máa wá mi wá president wá mi wá rí ó ti gbàdúrà president fún di ọdún 8. tani. ẹ má wọrí fún di ọdún 8 tó pé mò ń wọnú answer for 8 years tí mo fi ń gbàdúrà fún president kì í ṣe èmi nìkan gan àwọn ọmọ mi wọ̀nyí tẹ̀lé mi lọ àjọ lọ ń gbàdúrà fún president fún ọdún 8 ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gidi a ní láti gbàdúrà fún àwọn olórí wọn darí wọn anybody tó bá dórí oyè àwa nígbàgbọ́ pé Ọlọ́run nìkan ló gbèdébẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.